tó ń jókòó sí ni òun ló ti bọ́ sóhun létí táwọn mùsùlùmí tó wà mẹ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ láàrin wọn pé kí làwọn fẹ́ ṣe fún evangelist. I have the voice note here with me, but I'm not going to play it for now. So because of àwọn tó jẹ́ pé wọ́n lè dá ohun arákùnrin yẹn mọ̀ tó bá ń gbọ́ ọ̀rọ̀ yìí kán má lọ ṣe ẹni ẹlẹ́ni níkà, so mo ní voice note ẹ̀ lọ́wọ́. So ó wá sọ fún bẹ́ẹ̀ pé kí ló máa ṣe sí ọ̀rọ̀ evangelist. Àwọn kan wá ń dáhùn pé n táwọn ṣe fún Tani Olohun làwọn ó ṣe fún. Only Jesus TV. Ẹ wo gbogbo ènìyàn, mú kí wa a kú bí ọjọ́jọ́ ti rí ní gbogbo ibi tí a bá wà pátápátá, bóyá lórílẹ̀‐èdè yìí ni, bóyá ní òkè òkun, ẹ̀yin ti United Kingdom, ẹ̀yin ti United States, mú kí wa àti jákèjádò àkókò tí a bá wà níbi tí a bá wà pátápátá ni mo fi ń kí wa. Àánú Ọlọ́run, ojú rere Ọlọ́run, ààbò ẹ̀ kò ní fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀. Ẹ rí pé ta ni mo ti wá ṣe fídíò yìí torí pé mo ní àwọn àlejò ní ọ́fíìsì. Mo dẹ̀ ní láti ṣe fídíò yìí ní kíákíá nítorí fídíò kan tí evangelist Ezekiel tó ṣe àṣírí àwọn mùsùlùmí, ohun tí wọ́n ń gbìmọ̀ pọ̀ tí wọ́n ń pètèpèrò ní abẹ́lẹ̀ lórí ìránṣẹ́kùnrin yẹn. Máa fi fídíò yẹn lẹ̀ fún wa, ẹ máa gbọ́ fídíò yẹn náà. Ṣùgbọ́n kó tó dípẹ́ gbọ́ fídíò yẹn, ẹ jẹ́ ń sọ àwọn nǹkan kan. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share kó káàkiri, kó go viral gan, kí àwọn mùsùlùmí kí wọ́n rí fídíò yìí. Àwọn alákatakítí ẹlẹ́sìn tó wà láàrin wọn, àwọn oníjàgídíjàgan tó wà láàrin wọn, káwọn mùsùlùmí tó máa ń fi ìbẹ̀rù tí wọ́n fi ń ṣe ìjọsìn, tí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n fi ń ṣe Islam, àwọn mùsùlùmí gidi kí wọ́n rí wípé àwọn alákatakítí ẹlẹ́sìn, àwọn mùsùlùmí oníjàgídíjàgan tó bá máa dogun kó dogun, tó bá máa dọdẹ kó dọdẹ, tó bá máa bàjẹ́ kó bàjẹ́, tó bá máa fọ́ lójú pọ̀ kó fọ́ lójú pọ̀. Àwọn mùsùlùmí yẹn wọn ò jẹ́ kí ẹ̀yin mùsùlùmí tí ẹ̀ ń wá àlàáfíà, wọn ò jẹ́ kí ẹ̀yin mùsùlùmí òdodo tẹ ní ìbẹ̀rù Ọlọ́run, tẹ́ ẹ̀ ń fi ìbẹ̀rù Ọlọ́run tẹ́ fi ń ṣe Islam yín, tẹ́ fi ń ṣe ẹ̀sìn mùsùlùmí yín, wọn ò fẹ́ jẹ́ kí ìgbìyànjú yín kó yọ. Tí ẹ bá máa play fídíò yẹn, máa play ẹ̀ fún wa. Àṣírí tí wọ́n mọ̀ pé ó lè tú síta ló tú síta, tí wọ́n mọ̀ pé ó lè tú síta òun ló tú síta. Ọjọ́ wo lẹ fẹ́ ṣe léyìí dà? Kí ló dé? Ọjọ́ wo lẹ fẹ́ ṣe léyìí dà ẹ̀yin mùsùlùmí? Kí ló dé tí wàhálà rọ̀ yín lọ́rùn báyìí? Kí ló dé tí ẹ fẹ́ràn ogun? Kí ló dé tí ẹ fẹ́ràn wàhálà? Kí ló dé tí ẹ fẹ́ dá ogun sílẹ̀ ní orílẹ̀-èdè yìí? Already ogun ti bẹ̀rẹ̀ o. Ogun ti bẹ̀rẹ̀, gbogbo alamọ̀ pé ogun ti bẹ̀rẹ̀, but ogun tó sì bẹ̀rẹ̀, ogun orí íńtánẹ́ẹ̀tì ni. Ogun orí afẹ́fẹ́ ló sì bẹ̀rẹ̀ báyìí. Ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run. Ká fi ìbẹ̀rù Ọlọ́run ká fi kún nǹkan tá à ń ṣe. Tí a bá dẹ́kun gbogbo nǹkan wọ̀nyí, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ alábọ̀rùn ó máa dẹ̀rù. Ohun tí à ń fà lórí íńtánẹ́ẹ̀tì yìí mọ́ra wa lọ́wọ́, kìrìsìtẹ́nì, mùsùlùmí àti oníṣẹ̀ṣe. Ohun tá à ń fà mọ́ra wa lọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì yìí, tí a bá ṣọ́ra, alábọ̀rùn ó máa di ẹ̀rù. Ó máa wá di ogun tó jẹ́ pé kò ní jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì nìkan mọ́, kò ní jẹ́ lórí afẹ́fẹ́ mọ́. Àwa di pé mùsùlùmí pàdé kìrìsìtẹ́nì, oníṣẹ̀ṣe pàdé mùsùlùmí, àwa bẹ̀ sí ní kọlu ara wa ládùúgbò. Yóò wá di nǹkan tó jẹ́ wípé á bẹ̀rẹ̀ sí lọ máa kára wa mọ́lé, á lọ máa tiná bọ́lé mọ́ ara wa lórí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin mùsùlùmí kí lẹ fẹ́ gbà nu gbogbo jàgídíjàgan yìí? Gbogbo ìgbìyànjú àfáà kó máa dùn ọ̀nà òdodo TV, gbogbo ìgbìyànjú Alhaji Akéwùgbà Gold kí àlàáfíà kó lè jọba, kó má sógun kó má sọ́tẹ̀ mọ́. Ẹ̀yin mùsùlùmí kan ẹ tún ṣe kí ni? Gbogbo ìgbìyànjú wọn bọ́n ṣe ń gbé sókè báyìí lẹ́ ń gbé sílẹ̀, bọ́n ṣe ń gbé sókè lẹ́ ń gbé sílẹ̀. Ẹ fẹ́ jẹ́ kí àlàáfíà kó jọba, ẹ jẹ́ kí ìgbìyànjú àwọn bàbá wọ̀nyí kó yọ, ẹ jẹ́ kó yọ. Nígbà tí n bá play fídíò yìí, àṣírí ohun tẹ́ ń pé bírí kótó, tẹ́ ń pé bírí kòtò, tẹ́ ń gbìmọ̀ pọ̀ ní kọ̀kọ̀
nínú ìgbìmọ̀ yín ẹ̀yin àjọ kan nìyẹn o ẹ̀yin organisation kan nìyẹn nínú àjọ àwọn mùsùlùmí o tí wọ́n ń ṣe yẹn o tó jẹ́ pé ohun tó ti plan sílẹ̀ fún evangelist Kenua wọn mọ̀ pé àṣírí yẹn lè leak síta wọn mọ̀ pé àṣírí yẹn lè tú síta máa play fídíò yẹn fún yín máa play fídíò yẹn nígbà tí ẹ̀yin tẹ̀ ń plan tẹ̀ ń gbìmọ̀ tẹ̀ ń plan bí ẹ ṣe máa gbé evangelist Noah Ezekiel bẹ́ẹ̀ ṣe máa tán tẹ́ máa gbé bí ẹ ṣe gbé ta lọ́lọ́run plan ní ohun tẹ́ plan ní pé bí ẹ ṣe gbé ta ni Ọlọ́run ẹ máa plan fún evangelist Ezekiel Noah ẹ máa gbé òun náà strategy tí ẹ fẹ́ lò pattern tí ẹ fẹ́ lò ọ̀nà method tí ẹ fẹ́ gbà láti gbé evangelist Noah Ezekiel ẹni pattern tẹ́ lò format tẹ́ lò formula tẹ́ lò lórí ta ni Ọlọ́run lẹ máa lò lórí evangelist Noah Ezekiel àṣírí yẹn ti tú sáyé o àṣírí yẹn ti tú sáyé ẹ̀yin mùsùlùmí wọ̀nyí ṣẹ́rí ọmọ ọsàn tó ń kó pópó lùyà ẹ̀ owó lẹ́yìn mùsùlùmí wọ̀nyí ọmọ ọsàn tó ń kó pópó bàyà ẹ̀ òun ni ẹ̀yin mùsùlùmí wọ̀nyí ẹ̀yin alákatakítí ẹ̀sìn ẹ̀yin ọba yìí jẹ́ mùsùlùmí kì í ṣe gbogbo ẹ̀yin mùsùlùmí o torí tá a bá ń sọ ká máa là á mo mọ ẹ̀yin mùsùlùmí kọ̀ọ̀kan tó jẹ́ pé ní ìbẹ̀rù Ọlọ́run ẹ̀dẹ̀ ń fi ìbẹ̀rù Ọlọ́run ṣe ìjọsìn yín àáfàá kó máa dùn aláàjì akéwògbà gold ẹni àlàáfíà ni wọ́n náà ẹ̀sìn mùsùlùmí awúyàn ṣe látọwọ́ wọn but kí ni ti ẹ̀yin tó kù ti jẹ́ tẹ́ ń da àlàáfíà orílẹ̀-èdè yìí láàmú ṣé àmọ́ wípé ohun ìjà tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì lọ́wọ́lọ́wọ́ báyìí lórí live tí mo ṣe ẹ̀yin tí ẹ bá ti wo live yẹn tí ẹ bá ti wo ẹ lọ wò ó wípé ogun ẹ̀sìn ta ló dá sílẹ̀ ó wà lórí ìkànnì Only Jesus TV ẹ lọ click sórí live ẹ máa rí bẹ́ẹ̀ ogun ẹ̀sìn ta ló dá sílẹ̀ àwọn mùsùlùmí ni now ó wá ń dùn yín sí yín ó wá ń ka yín lára ṣé nígbà tẹ̀yin ń pète pèrò ẹ̀ tẹ̀ ń koná tẹ̀ ń gbìmọ̀ ṣé ẹ mọ̀ pé ibi tó máa padà yọrí sí nìyẹn ni ṣé ẹ̀yin mùsùlùmí ṣé ẹ mọ̀ pé ibi tó máa padà yọrí sí nìyẹn gbogbo àwọn iná tẹ̀ ń dá ó wá ń ka yín lára níṣẹ́ wá ń pète pèrò bẹ́ẹ̀ ṣe máa gbé evangelist Noah Ezekiel bí ẹ ṣe fún Tani Olohun nípa ẹ máa ṣe bẹ́ẹ̀ fún ṣe tí nǹkan bá ṣe arákùnrin yẹn tí nǹkan bá ṣe ìránṣẹ́kùnrin yẹn kẹ́ mọ̀ pé ẹ ti dá wàhálà sílẹ̀ lórílẹ̀‐èdè yìí kẹ́ mọ̀ pé ẹ ti dá ogun sílẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹ̀yin lè sọ pé ẹ fẹ́ gbé evangelist Noah Ezekiel kí ló ṣe fún yín ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀yìn àwọn program tó ń ṣe lé ohun tó ń bẹ nínú Kùránì lé ẹ̀sìn mùsùlùmí lórí ohun tẹ́ ń gbé wá ló ń gbé padà fún yín ohun tẹ́ ń gbé wá ló ń gbé padà fún yín bí ẹ ṣe ń gbé wá ohun tẹ́ ń gbé wá ló ń gbé padà fún yín so kí wá ni ẹjọ ọ̀nà wo ló gbà ṣẹ̀yìn ṣẹ́yìn ò mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni ṣẹ́yìn ò mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni ṣé ẹ mọ̀ pé tí àlọ́ bá lọ àbọ̀ máa bọ̀ náà bíbélì sọ pé òṣùwọ̀n tó bá fi wọ̀n fún ènìyàn la máa fi wọ̀n fún ọ padà kódà gan á tún ju eléyìí tó fi wọ̀n fún ènìyàn ó máa jù lọ ẹ̀san ló ń ké lórí ẹ̀yin mùsùlùmí ní àkókò yìí ara yóò wá lélẹ̀ ara yóò wá balẹ̀ mọ́ ẹ mọ̀ pé ẹ ti dáná ogun yìí ẹ ti dá kì í ṣe ọdún yìí kì í ṣe ọdún tó kọjá kì í ṣe ọdún àìmọye ọdún sẹ́yìn lẹ ti dáná ogun yìí kí àjọ kìrìsìtẹ́nì sọ pé àwọn fẹ́ gbé Yusuf Adépọ̀jù kí àjọ kìrìsìtẹ́nì sọ pé àwọn fẹ́ gbé Jamiu Adégúnwà ipa tí Yusuf Adépọ̀jù àti Jamiu Adégúnwà ipa tí wọ́n ń kó nínú ayé bí wọ́n ṣe ń dà láfíà orílẹ̀-èdè láàmú tí wọ́n ń tojú bo ẹ̀sẹ̀ ẹlẹ́sìn ẹ wo ohun tí wọ́n ń dá sílẹ̀ ẹ wo ohun tó ń dá sílẹ̀ wọ́n á lọ sínú bíbélì wọ́n á máa sórí bíbélì kodò wọ́n á máa kọ́ àwọn ènìyàn ní wọ́n á máa kọ́ wọn ní ọ̀nà èké ẹ máa ṣe ìtàgé oríṣiríṣi ẹ máa ní káwọn èèyàn máa disguise bíi kìrìsìtẹ́nì ní pé wọ́n ń béèrè tí ò yé wọn ẹ wà at the end of the day wà sọ pé ẹgẹ́ ni wọ́n sínú mùsùlùmí ṣé bí ẹjọ́ ṣé bọ́ ṣe ń ṣe ìsìn lélẹ́yìí ṣé bọ́ ṣe ń jọ́sìn sí Ọlọ́run lélẹ́yìí
ṣé iṣẹ́ tí Ọlọ́run rán yín nínú Kùránì lẹ́ ń ṣe yìí, lẹ́ ń jẹ́ yìí? ṣé iṣẹ́ ládàlẹ̀ lẹ́ ń ṣe yìí? Kí àjọ Kìrìsìtẹ́nì sọ pé àwọn fẹ́ gbé Malam Yusuf Adépọ̀jù, kí àjọ Kìrìsìtẹ́nì sọ pé àwọn fẹ́ gbé Jamiu Adégúnwà, àwọn tó jẹ́ pé àgbà wọn dàgbà, àgbà wọn ò tó lé, àgbà rádaràda, àgbà tí ń ba nǹkan jẹ́, kí Yusuf Adépọ̀jù máa sọ wípé orí àwọn tó kọ Bíbélì gbálẹ̀, kí Yusuf Adépọ̀jù máa sọ wípé Jésù jalè, ó wọnú oko ọkà ọlọ́kà, ó jí àgbàdo, ó wọnú ó wà wọn pé kan lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ tí kì í ṣe tiẹ̀ wá, wípé olè ló jà níbẹ̀ yẹn, àti oríṣiríṣi àwọn ọ̀rọ̀ rádaràda tó yẹ kó máa tẹnu àgbàlagbà jáde tó ń tẹnu Yusuf Adépọ̀jù jáde. Àwọn tí wọ́n ní parere láwùjọ, tí wọ́n ṣe ń tẹ̀lé, kí Kìrìsìtẹ́nì wá sọ pé àwọn fẹ́ tàn wọ́n gbé, but kò sí ohun tí Kìrìsìtẹ́nì fẹ́ fi jàgídíjàgan ṣe, kò sí ohun tá a fẹ́ fi ṣe. Kìrìsìtẹ́nì ò ní àní kankan ṣe pẹ̀lú jàgídíjàgan, àní kankan ṣe pẹ̀lú ogun. Ẹ̀yin mùsùlùmí náà la rí pé ìtàn yẹn, ìtàn tí ò lè parẹ́ títí láéláé ni, ìtàn tí ò lè parẹ́ títí láéláé ni. Ẹ̀yin mùsùlùmí yìí náà la rí pé ẹ ṣe kíni, lẹ́ ń dáná sùnyàn nítorí ẹ̀sìn, lẹ́ ń sọ̀yàn lókùúta pa nítorí ẹ̀sìn. Ibo lẹ ti rí yẹn nínú Christianity? Níbo lẹ ti rí nínú Christianity? A dẹ̀ ń pe ọ̀rọ̀ yìí lówó, ó dẹ̀ ń láwo nínú. A ní kàlàáfíà jọba lórílẹ̀‐èdè, ẹ tún ṣe kíni, bá ṣe ń pa náà ẹgbìyàn ọ̀tẹ̀, bá ṣe ń pa náà kan lẹ tún rú mi sókè. Kí ló ṣe yín ná? Ohun tẹ́ ẹ bá dá sílẹ̀, tẹ́ ẹ bá dá wàhálà yìí sílẹ̀, ipa yóò ní ká mọ̀. Ẹ rántí pé ẹ láya ẹ lọ́mọ, ẹ rántí pé ẹ lọ́kọ ẹ lọ́mọ, ẹ rántí pé ẹ lẹ́bi ẹ lára. Tẹ́ ẹ bá dá sílẹ̀ tán, ojú yín á ṣe kíni, ojú yín á mọ́. Ogun tá a ṣe ń jà lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, ogun economic, bí pé nǹkan ṣe wọ́n gógó, ìyàn sì ń bá wa ń fà lórílẹ̀‐èdè Nàìjíríà. Àmójútó yẹn, àwọn nǹkan tí iṣẹ́ tọ́lọ́hun rán wa là ń ṣe kíni, là ń jẹ́ káàkiri ilẹ̀, là ń mójútó. Iṣẹ́ tọ́lọ́hun ò bẹ̀ wá, iṣẹ́ tó ní ládá nínú là ṣe kíni, là gbé sórí. Bá àlàáfíà ṣe máa jọba lórílẹ̀‐èdè, àṣiṣẹ́ tọ̀ lẹ́yìn. Àkáàmásìkì bí àlàáfíà ṣe máa jọba lórílẹ̀‐èdè, bí ọ̀wọ́n gógó ṣe máa dópin lórílẹ̀‐èdè, iṣẹ́ tó ní ládá nínú tọ́lọ́hun rán wa, òun la gbé sórí. Ẹ̀ ń gbèjà Ọlọ́run, ẹ̀ ń jíjà ẹ̀sìn káàkiri ilẹ̀. Àṣírí yín ti tú o. Tí nǹkan bá ṣe ọmọkùnrin yẹn, evangelist inú Ezekiel, léyìí tí mo ti gbàgbọ́ wípé nípa àfi olùgbàlà kì yóò sí nǹkan kan. Torí Bíbélì sọ pé ẹni tó jẹ ọgbà tútù lejò yóò bùṣàn, ẹni tó gbẹ́ kòtò fún ẹ̀ ló máa jìn síbẹ̀. Bíbélì sọ pé àwọn tí wọ́n dẹ̀ yóò mú àwọn tìka lára wọn. Bíbélì tún sọ wípé nínú ìparun wọn ni wọ́n máa ṣubú sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń pètèpèrò ibi fún evangelist inú Ezekiel, lórúkọ Jésù, gbogbo ibi tẹ́ gbé kalẹ̀, tẹ́ pète, tẹ́ pèrò, ó máa padà sí yín lórí ní ìlọ́po méje. Bíbélì sọ bẹ́ẹ̀ pé ẹ dìde sí wa ní ọ̀nà kan, ṣùgbọ́n ẹ ó sá níwájú wa ní ọ̀nà méje. Ohun tí Bíbélì sọ nìyẹn. Ó ní kò sóhun ìjà kan tí ẹ máa ṣe tó máa ní agbára. Bẹ́ẹ̀ sì ni àwọn kan tó bá dìde sí wa ní ìdájọ́ la ó dá lẹ́bi. Ohun tí Bíbélì sọ nípa tiwa nìyẹn. So gbogbo ìgbìmọ̀ yín, gbogbo èròǹgbà yín, bí Ámánì bó ṣe kùnà lórí Mọ́dékáì, owó ara ẹ̀ ló fi ṣètò ikú ara ẹ̀. Igi tí wọ́n rìn sẹ́yìn kò lè ilé ẹ̀, òun ló provide gbogbo everything tí wọ́n nílò láti provide igi yẹn. Owó ni, àyè ni, òun ló pèsè ẹ̀ sílẹ̀. Òun náà náà ṣe kíni, náà gbé kọ́ sórí igi yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ń pètè pèrò ìbílẹ̀ evangelist nú Ezekiel lórí, lórúkọ Jésù, gbogbo èrò bí yín á padà sí yín lórí. Gbogbo àwọn Kìrìsìtẹ́nì pátápátá tí wọ́n dúró lórí òtítọ́, tí wọ́n dúró lórí òdodo, ẹnikẹ́ni tó ń pètè pèrò ibi lé wọn lórí, lé mi lórí, lé àwọn Kìrìsìtẹ́nì tó kù lórí, tàbí lórí gbogbo ọkàn pátá tó jẹ́ pé wọ́n wà lórí òtítọ́ àti òdodo, gbogbo èrò ibi yín pátápátá ó máa padà sí yín lórí. Kí ló dé? Kí ló dé? Kí lẹ fẹ́ gbà nídìí jàgídíjàgan? Kí èrè wo lẹ fẹ́ jẹ nínú ogun tí ó dàbí yán, tí ó dàbí ẹ̀kọ, ogun tó jẹ́ pé kò mọ̀ ìyá, kò mọ̀ ọkọ, kò mọ̀ ọmọ, kò mọ̀ bàbá.
ogun tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ lèèyàn mọ̀ èèyàn kì í mọ òpin ẹ̀. À ń sọ pé kí a dẹ́kun ogun ká má yẹ kó ogun ẹ̀sìn kó ṣẹlẹ̀ ẹ tún ṣe kí ni ẹ tún pète pèrò bó ṣe máa ṣe kí ni bó ṣe máa ṣẹlẹ̀ ẹ tún dáná ogun yẹn kíkankíkan ẹ tún bu pẹtrol sí ẹ wò ó ẹ jẹ́ kí n fi fídíò yẹn sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́ plan tí àwọn mùsùlùmí tí wọ́n ní lórí evangelist Ezekiel Noah kẹ́ wá lọ gbọ́ fídíò yẹn kẹ́ wá lọ gbọ́ nígbà tẹ́ bá gbọ́ fídíò yẹn tán tẹ́ bá wo fídíò yìí tán ẹ má reserve comment yín ẹ comment gbogbo ẹ̀yin Kristẹni pátápátá tẹ́ bá wo fídíò yìí ẹ comment. mo kí gbogbo wa pé a kú ọjọ́ òní lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì a ò ní pàdánù ìjọba Ọlọ́run oore ọ̀fẹ́ Kristi yóò sì túbọ̀ máa pọ̀ sí nínú ayé yín àmín. Mo ní announcement kékeré kan tí mo fẹ́ sọ fún wa information kan tí mo fẹ́ pass sí wa ní alẹ́ àná mo lè ní òru nìkan bí abi 12 sí 1 ni mò ń wo message yẹn bẹ́ẹ̀ ni ẹ ti send ẹ̀ láti 10 a.m. lánàá so bí òru ni mo ṣe ní oore ọ̀fẹ́ nígbà tí mo ṣàkà tí mo ṣe tán láti lè rí voice note àti message ẹni yẹn gbọ́ nínú voice note ẹni yẹn ó jẹ́ kí n mọ̀ wípé òun lọ sí ìpéjọpọ̀ kan níbi tí ó jẹ́ wípé àwọn mùsùlùmí níbò àwọn ló ń ṣe nǹkan so àwọn mùsùlùmí dẹ̀ wà ń bẹ̀ so níbi tóun jókòó sí ni òun ló ti bọ́ sóun létí táwọn mùsùlùmí tó wà ń bẹ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ láàrin wọn pé kí làwọn fẹ́ ṣe fún evangelist. I have the voice note here with me but I'm not going to play it for now so because of àwọn tó jẹ́ pé wọ́n lè dá ohun arákùnrin yẹn mọ̀ tó bá ń gbọ́ ọ̀rọ̀ yìí kán má lọ ṣe ẹni ẹlẹ́ni níkà so mo ní voice note ẹ̀ lọ́wọ́ so ó wá ń sọ fún bẹ́ẹ̀ pé kí ló máa ṣe sí ọ̀rọ̀ evangelist. Àwọn kan wá ń dáhùn pé ní táwọn ṣe fún Tani Olohun làwọn ó ṣe fún ẹnìkan wá ń bí léèrè pé wọ́n léèrè pé kí lẹ ṣe fún Tani Olohun láàrin ara àwọn mùsùlùmí nìyẹn o wọ́n á ní àwọn sọ pé àwọn fẹ́ gbé contract kan fún owó ẹ̀dẹ̀ máa pọ̀ pé so káwọn tó lè gbé fún pé àwọn á fẹ́ rí sójú torí owó tó pọ̀ ní kinní kan pé báwọn ṣe tán tí àwọn fi mú un nìyẹn so Ọlọ́run yóò ràn án lọ arákùnrin náà wọn ò lè sọ̀rọ̀ torí pé ìjọba àwọn mùsùlùmí ni tí wọ́n dẹ̀ pọ̀ jù òun lọ wọ́n ń ṣe méjì wọ́n ń ṣe mẹ́ta wọ́n ń ṣe mẹ́rin wọ́n ń ṣe márùn so kí ni nǹkan tí mo kàn fẹ́ fààyàn ni pé Ọlọ́run ló ń ṣọ́ ènìyàn ṣùgbọ́n ènìyàn náà gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ so mo wá rọ̀ wá for now ní tí mo gbà tó bá jẹ́ tí a bá rí ẹnikẹ́ni tó ní lọ́kàn láti gbé aṣọ fún mi àbí gbé anything fún mi bóyá ó fẹ́ gbáṣọ fún mi o mi ò wà interested nínú ẹ̀ for now aṣọ tó fẹ́ máa rán kó jẹ́ aṣọ tèmi nìkan so ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì anybody tó bá ní support tó bá fẹ́ ṣe fún wa tí ò bá ti lè ṣe lówó àbí kó ṣe ní transfer please for now àti ìgbà téèyàn bá ti lè ṣe ní owó kó transfer ẹ̀ sí wa no matter bí owó yẹn bá ṣe pọ̀ tó tí ò bá ti lè transfer ẹ̀ sí wa we don't need it fún ààbò ara wa náà ni so because iṣẹ́ pọ̀ tí àwa sì fẹ́ ṣe so lára àwọn ọ̀nà tí ó lè gbà rọ̀ wá lọ́rùn náà ni pé káwa náà kó para wa mọ́ Ọlọ́run ló ń pa èèyàn mọ́ o Ọlọ́run ló ń ṣọ́ ènìyàn ṣùgbọ́n iṣẹ́ náà tún wà ní ọwọ́ tiwa náà ní ìwọ̀nba so nu rọ̀ wá ni ẹ̀dẹ̀ máa ràn wá lọ́wọ́ nínú àdúrà ẹ máa rántí mi nínú àdúrà yín láàárọ̀ ní ọ̀sán ní àṣálẹ́ ẹ máa rántí mi nínú àdúrà yín àwọn kẹta yìí náà mọ̀ pé lè ṣe fún wa tó lè ràn wá lọ́wọ́ nípa ààbò ẹ jọ̀ọ́ ẹ má gbẹ̀yìn àti ṣe mo dẹ̀ pé Kristi yóò sọ fún gbogbo wa pátápátá nígbà tí a bá farahàn ní ìjọba rẹ̀ àmín. God bless you ẹ jẹ́ bá mi share fídíò yìí kó kárí gbogbo àwọn èèyàn wa pátápátá. God bless you ire o. Kí ni àmọ́ wọn yín ẹ fi àdúrà ran evangelist Noah Ezekiel lọ́wọ́ torí bẹ́ẹ̀ lè sọ Apostle Paul sọ pé ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa so ẹ fi àdúrà ran ìránṣẹ́kùnrin lọ́wọ́ àdúrà olódodo ó ń ṣiṣẹ́ agbára ẹ fi àdúrà ran lọ́wọ́ nǹkan kan ò ní ṣe nǹkan kan ò ní ṣe fámìlì ẹ̀ ẹnikẹ́ni tó bá pé kí nǹkan ṣe òun ní nǹkan máa ṣe ẹ bá mi pín fídíò yìí ẹ jẹ́ kó káàkiri káwọn mùsùlùmí tòótọ́ tí wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n ń fi bẹ̀rù tí wọ́n fi kún ìjọsìn wọn níwájú Ọlọ́run tó ń ṣiṣẹ́ ládàá kọ́ rí fídíò yìí kọ́ mọ̀ ẹ́ pé àwọn mùsùlùmí kan wà tó jẹ́ pé wọn ò fẹ́ jẹ́ kí àlàáfíà jọba lórílẹ̀‐èdè yìí o wọ́n nínú dúdú sí ogun wọ́n nínú dúdú sí wàhálà
ẹ pín káàkiri, ẹ jọ̀wọ́ kẹ́dẹ̀ bá mi comment bákan náà. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá mi subscribe sí ìkànnì Only Jesus TV, yóò dára fún wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Àlàáfíà ni.